Alhaji Oríyọmí Hamzat àti màmá àti màmá Sílẹ̀kùnọlá Olórí Naomi, kí Ọlọ́run fúnra rẹ̀ kó kó wọn yọ. Ẹ̀yin arúgbó fẹ́ ká gbàdúrà fún mi. Mi ò tí ì wẹ̀ láàárọ̀ yìí, so mo fẹ́ ká gbàdúrà fún mi. I prayed for him yesterday. Ẹ̀mí mi ṣe gbàdúrà fún mi títí wọ́n tí Ọlọ́run fi ẹ jẹ́ á gbàdúrà fún wọn. Ọ̀kan ni gbogbo wa, ẹ jẹ́ á gbàdúrà fún wọn. Ẹ̀yin arúgbó ẹnu ẹ sọ pé ẹ má jà sọ pé Àlàjì sọ pé Oríyọmí Hamzat. Ọlọ́run fúnra rẹ̀ òkú Ọ̀yọ́. Ó yá àdúrà. Ẹ sọ pé Olórí Naomi Sílẹ̀kùnọlá Alhaji Oríyọmí Hamzat. Ẹ sọ pé Ọlọ́run fúnra rẹ̀ kó jà fún yín. We're not praying for the world to see, but ọ̀pọ̀lọpọ̀ kí gbogbo àṣà lè máa tẹ̀yìn tẹ́ jẹ́ lovers wa. Àjọ ń gbàdúrà yìí ni kì í ṣe pé kẹ́ ẹ lè wò ó ká lè jọ gbà á. Let's pray for him. Ẹ jẹ́ ká gbàdúrà fún un. Onílárí kò sẹ́ni tó mọ̀ ọ́la o. Tí wọ́n bá mú ẹnìkan tó ń mú lọ síbi kan tí wọ́n jókòó sílé tó ń yọ̀ no tó ń ṣe yẹ̀yẹ́ òní hallelujah with a pure heart, with a clean heart, we are praying for Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú màmá Olórí Sílẹ̀kùnọlá Naomi. Ẹ wò mí, oore ni wọ́n ṣe. Hallelujah. Mi ò anybody ò jáde ní social media kí n máa jáde fún wọn. I don't do it. Mi ò ń jáde torí èmi màá kàn jókòó mi. Bẹ́ẹ̀ eléyìí mo gbọ́ ìwọ̀n báyìí àtẹ̀mí àti Alhaji kọ síra, in fact ìhà ìfẹ́ ni. Ẹ jẹ́ á gbàdúrà fún wọn. Olórí Sílẹ̀kùnọlá Naomi Alhaji Oríyọmí ẹ sọ ǹtẹ́ sọ ni pé Ọlọ́run fúnra rẹ̀ kó gba ìjà wọn jà. Ọlọ́run fúnra rẹ̀ kó yọ wọ́n nínú ọ̀fọ̀. Ẹ̀yà arúgbó àdúrà.
Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ó kù ẹ̀ márùn-ún à ń gbàdúrà fún Alhaji Oríyọmí Hamzat pẹ̀lú olórí Sílẹ̀kùn Ọlá Naomi. Oore a máa dìbì. Hallelujah. Hallelujah. Wọ́n mọ̀, wọ́n sọ, a fẹ́ ṣe nǹkan báyìí, a fẹ́ ṣe nǹkan báyìí o, ẹ̀yin abiyamọ, àwọn ọmọ yín o, to reduce the stress, to reduce poverty. Okay, what can we do to put smile? Mo wo ńgbà tí mọ̀mí Naomi lọ sí Àgídìgbò, mi ẹ̀ṣẹ̀ ń wo last week, so torí mi kì í wọ Facebook, mo ṣe ń wo ẹ̀rín ni wọ́n bá lọ, ẹ̀yin abiyamọ o, ó yẹ ẹ máa bọ̀ o, àyè fáwọn ọmọ ní nǹkan o. Hallelujah. Hallelujah. A ti pín báàgì ń bí lénìí. A pín ráìsì ń bí last week. Ọ̀sẹ̀ wo la kì í pín nǹkan. Pẹ̀lú ìdùnnú yẹn ni wọ́n fi ní lọ́kàn pé let's do this. Ìdùnnú ó dẹ̀ di kò ní di ìbànújẹ́, ó dẹ̀ di tí èèyàn wò pé ó di tí èèyàn regret pé how man. Hallelujah dada. Ìyẹn ò ní kẹ́nìbọ̀dì stop rẹ̀ o. Mo ti fún àwọn èèyàn wọn ní ìlànà pé tó bá ti fẹ́ pín nǹkan wọ́n máa sọ fún yín náà bíbá yìí. Gbogbo wọn kọ́ náà wá àwọn díẹ̀ wọ́n kàn alákànkójọ yìí ní Christmas àti nípa àṣọdún díẹ̀. Ó bá sọ ẹ má jẹ́ ká máa fojú kòkòrò kún nǹkan. Àwọn tí wọ́n lọ gba nǹkan yẹn lọ́jọ́ yẹn Ọlọ́run ká ní wọ́n ní sùúrù ó máa kẹ́ everybody. Ẹn tó wà capable láti pín nǹkan fún yẹn 5,000 ó lè pín nǹkan fún yẹn 20,000. Ṣé àwọn èèyàn ò ní sori mọ́ ni? Bàbá kan pè mí ní àná, ó ní sà, ó ló ní nǹkan tí mo fẹ́ ṣe lónìí on the 25. Ó ní mo fẹ́ pín nǹkan fáwọn èèyàn bíi 1,000. Ó ní bá mo rí yẹn, ó ní mo yá dá dúró. Wọ́n dẹ̀ fẹ́ fáwọn èèyàn bíi 20,000, àwọn èèyàn bíi 1,000 fún 20,000. Ó ti wá pé gádìrì nǹkan pé ó yẹ irú nǹkan yóò kàn stop ẹ̀. Ìgbà míì iṣẹ́ Sàtánì ni káwọn èèyàn má bàa gba oore. Torí ẹ lajú Ọlọ́run ní sọ̀kalẹ̀ láti ran èèyàn lọ́wọ́. Ọgbọ́n wà nù nǹkan yẹn lóòótọ́. Èèyàn náà lọ́lọ́run ó ràn án. Ó dáa bá ẹnìkan ní bá ṣe announce lórí rédíò dáa. Ó dáa ìdí ni pé bóòlù ẹlòmíì ó ṣe gbọ́. Ó dáa aláfẹ́ ṣe nǹkan ṣé màmá rìn káàkiri ni èèyàn lè máa rin òrùn káàkiri. Lóòótọ́ ó tún da kéèké ọ̀rọ̀ ṣébi tó wà bẹ́ẹ̀ tí. Bóyá ẹni yẹn fẹ́ kí a lot of people kan benefit nínú ẹ̀ wọ́n ní láti sọ kì í ṣe àfihàn kì í ṣe àṣehàn pé ó dààmú fẹ́ kékeré ní reach èèyàn 10,000. Àwọn èèyàn wà ní country yìí tí Ọlọ́run bless and they want to do something for the poor. Wọ́n fẹ́ ṣe nǹkan fáwọn tí ò ní. Báwo náà ṣe máa wá ṣe wọ́n máa reach out sí audience ibi táwọn yẹn ti lè gbọ́ nǹkan. Ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run jọ̀ọ́ ẹkúnlẹ̀ yìí mọ́ Ọlọ́run jọ̀ọ́ 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 ẹ̀yin arúgbó ẹ sọ pé Ọlọ́run jọ̀ọ́ ẹ sọ pé Ọlọ́run jọ̀ọ́ yọ Alhaji Oríyọmí Hamzat yọ olórí Naomi Sílẹ̀kùn Ọlá yọ wọ́n kúrò nínú ogun ayé jà fún wọn níbi táwọn lọ́wọ́lọ́wọ́ ẹ bá ìyá rúbẹ̀ bá.
Hallelujah. Hallelujah. Bang dodo mo ele. Ẹja pray nígbà kan sí ẹpẹ̀lẹ́ màmá. Màmá ẹpẹ̀lẹ́. Go to the back. Hallelujah. Hallelujah. Hallelujah dada. Hallelujah. Hallelujah dada. Hallelujah. Psalm 41. Psalm 41. Pélé pé ìbùkún ni fún àwọn tó ń rotí aláìní. Torí pé Olúwa yóò gbà wọ́n ní ìgbà ìpọ́njú. Ìbùkún ni fún àwọn tó ń rotí aláìní. Àwọn tó ń rotí aláìní torí pé Olúwa yóò gbà wọ́n ní ìgbà ìpọ́njú. Olúwa ìgbà tí olórí ìṣílẹ̀kùn ọlá Naomi wà yìí, ìgbà tí Alhaji Oríyọmí Hamzat wà yìí, ìgbà ìpọ́njú ni. Olúwa wọ́n ń rotí aláìní ni. Olúwa gbà wọ́n. Hallelujah. Hallelujah. I will read again Psalm 41 verse 1. Ìbùkún ni fún àwọn tí ń rotí aláìní. Olúwa yóò gbà wọ́n ní ìgbà ìpọ́njú. Olúwa ìgbà ìpọ́njú ni olórí Naomi Ṣílẹ̀kùn Ọlá wà báyìí. Ìgbà ìpọ́njú ni Alhaji Oríyọmí Hamzat wà báyìí. Olúwa ṣe kí ni o? Gbà wọ́n. Jeremiah 50:34. Jeremiah 50:34. Jeremiah 50:34. Ó ní ṣùgbọ́n olùràpadà yín lágbára. Ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ rẹ̀ ní jíjà yóò gba ìjà yín jà. Now, fáṣí sọ ni ìgbà ìpọ́njú ni olórí Ṣílẹ̀kùn Ọlá Naomi wà. Ìgbà ìpọ́njú ni orí Alhaji Oríyọmí Hamzat wà. Olúwa gbà wọ́n. Sọ́yà Olúwa gbà wọ́n. Jésù Olúwa wa. Kí ọ̀sẹ̀ òní ní Wednesday. Olúwa kí ọ̀sẹ̀ yìí tó olè kó tiẹ̀ tó parí, kó tiẹ̀ tó di Friday Saturday. Olúwa ṣiṣẹ́ ìtúsílẹ̀ mi pátápátá kọ́sẹ̀ yìí tó parí. Ìṣubú hallelujah. Ìṣubú èèyàn kò yẹ kó jẹ́ ẹ̀rín tiẹ̀ o. The falling down of another man shouldn't be your own laughter. Ìwọ ò mọ ibi tí wọn náà ti ṣubú. Ìṣubú èèyàn kò yẹ kó jẹ́ ẹ̀rín rẹ, kò yẹ kó jẹ́ ayọ̀ rẹ, no matter what. Má jẹ́ kí ìṣubú èèyàn jẹ́ ibi tí wọ́n ti rẹ́. Hallelujah nílá. Olúwa kọ́sẹ̀ tó kó tiẹ̀ tó fún ẹ̀dọ̀ ọ̀la. Láàárín òní sí ọ̀la. Olúwa ṣiṣẹ́ ìtúsílẹ̀ wọn, ó yà gbọ́ àgbà. Arúgbó mẹ́ta ẹ pray fún Alhaji Oríyọmí Hamzat àti olórin Naomi Ṣílẹ̀kùn Ọlá. Arúgbó mẹ́ta, arúgbó àkọ́dà, arúgbó àkọ́kọ́ tó lè gbàdúrà. Ní orúkọ Jésù, ní ayé rẹ̀ di ọ̀dọ́ àgùntàn. Mo wo tẹ̀sẹ̀ bàbá ìbọn bá ṣẹ̀, Olúwa bá mi túlẹ̀. Olúwa bá mi túlẹ̀. Ẹni mẹ́ta tí ó ń lọ àyà gáàdì mi bá lọ́kọ̀ Olúwa. Ẹ bá mi tú sílẹ̀. Ẹ bá mi tú sílẹ̀. Ẹ bá mi tú sílẹ̀. Ẹ bá wo tẹ̀sẹ̀ rẹ̀. Ẹ bá mi parẹ́. Ẹ ṣàánú rẹ̀. Ẹ bá mi túlẹ̀. Ìyàwó rẹ̀ alásọmọgbèrè ẹ̀ tú ọlẹ̀. Orúkọ Jésù kìí ti Olúwa wa. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọjọ́ lóòwò. Orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ẹ̀mí mímọ́ o. Adúpẹ́ wípé gbogbo àgbà àgbà. Adúpẹ́ wípé ẹ ti wá ẹ ti jẹ́ kó wá sí ilé ìmúṣẹ. Lórúkọ Jésù Kristi Olúwa gba ọpẹ́. Ẹ̀mí mímọ́ o. Ẹni ká bẹ̀rẹ̀ tá a bá fẹ́ lù
ìwé Mátì orí keje ẹsẹ̀ keje ẹni ká béèrè ẹni ká kẹ́kọ̀ọ́ ẹlẹ́sìn lẹ́kọ̀ọ́ sílẹ̀ fún wa ọlọ́run ẹ̀mí mímọ́ o ọlọ́run ìyanu tá a bá rí ẹsẹ̀kẹsẹ̀ kan tí ò ní jẹ́ ká lọ àwọn gbà lọ́sàn yìí lórúkọ Jésù Kristi Olúwa dáríjì lórúkọ Jésù Kristi Olúwa dáríjì ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀yin lẹni àwa béèrè tá a bá fẹ́ o ẹni ò ṣe é fún wa o ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀yin tá ẹ tú Pétérù sílẹ̀ ẹ̀yin tá ẹ tú Pétérù sílẹ̀ lọ́jọ́ wọn nínú túbú ẹ̀yin tá ẹ lọ yọ Dáníẹ́lì nínú kànga inú òkìnnìún ẹ lọ yọ Dáníẹ́lì ọlọ́run ẹ̀mí mẹ́kọ̀ọ́ sí ẹ ò lè ṣe Sédákì Méṣákì àti Ábẹ́dínígò ẹ lọ tún wọn sílẹ̀ nínú náà ìjọ orí yọmí Asat àti Naomi àti ẹ̀kọ́ lẹ́yìn lọ́wọ́ ibi tí ó bá wà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí rẹ̀ lọ́wọ́ yín láfẹ́ afẹ́ká lọ tún wọn sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa lọ tún wọn sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa lọ tún wọn sílẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa lọ tún wọn sílẹ̀ áńgẹ́lì oníṣẹ́ àkókò áńgẹ́lì oníṣẹ́ ìyá áńgẹ́lì olùtúnisílẹ̀ àṣẹgbẹ́kọ̀ lọ tún wọn sílẹ̀ báyìí kí wọ́n lọ gba ìbọn wọn báyìí kí wọ́n lọ tún wọn sílẹ̀ ní ẹ bá dẹ̀ wọ́n mọ̀ lórúkọ Jésù Kristi Olúwa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa lágbára. Ní orúkọ Jésù, ẹgbẹ́ ẹlẹ́tì Jésù, pátájọba ayérayé àgbé ìgbà, gbogbo ẹ̀ṣẹ̀ kò sí ohun tí ẹ lè ṣe. Ọba tí tú nílẹ̀, ọba tí dé ní, àyínlápẹ̀ láàrin ìsàlẹ̀ ìgbẹ́kẹ̀ lọ́ba ní tú Naomi àti Oríyọmí, ẹ lọ bá wa tú wọn sílẹ̀. Ní wákàtí tá ń sọ yìí ní apáláṣẹ ní àdálẹ́gbàá ní orúkọ Jésù ẹ tú wọn sílẹ̀. Tí máa ń yọ̀ǹda èèyàn lọ́kàn àwọn tó lè mọ́ ní orúkọ Jésù ẹ jẹ́ kó wọnú wọn. Àdúrà lọ́wọ́lọ́wọ́ ìdí wọn lọ ọmọ gbàtú sílẹ̀. Ọmọ gbàtú sílẹ̀. Ọmọ gbàtú sílẹ̀. Lálẹ́ àkójẹ́ tí wọ́n. Torí àánú ni wọ́n ṣe wò. Àánú ni wọ́n ṣe wò. Àánú ni wọ́n ṣe wò. Ní orúkọ Jésù wá wọ ọlá wípé wọ́n ṣàánú ní orúkọ Jésù. Wọ́n wá lọ wọ lánà kó wọ́n lọ fi tí wọ́n sílẹ̀. Àlàáfíà ìnira kọ́ wọ́n ṣe jẹ́ tiwọn. Ó tọ́jú ọ̀la báyìí láti gbọ́ ní ìsìn. Àmọ́ ṣé bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àwọn ìdílé táwọn ọmọ wọn kú ẹ má jà ṣaláì má gbàdúrà fún wọn gbogbo ìdílé tó sọmọ nù nínú ìṣẹ̀lẹ̀ náà Olúwa tù wọ́n nú Olúwa dá ìkólọ wọn padà ọmọ Jóòbù kú ṣùgbọ́n náà ń dá ìkólọ ẹ̀ padà gbogbo ìdílé tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí tọmọ wọn kú àbí tọmọ wọn wà nílé ìwòsàn báyìí kí Ọlọ́run kó tù wọ́n nínú Ọlọ́run dá ìkólọ wọn padà ẹ gbàdúrà fáwọn ìdílé yẹn. Orúkọ Jésù. Alhaji Oríyọmí Hamzat ẹni bọ́ sí páńpẹ́ ayé. Òtò tí ìka ènìyàn dẹ́lẹ̀ èmi mú yín lórúkọ Jésù. Mo gbàdúrà right now Ọlọ́run àwọn àpọ́stélì ó ṣiṣẹ́ ìtúsílẹ̀ yìí. Ọlọ́run àwọn àpọ́stélì ó ṣiṣẹ́ ìtúsílẹ̀ yìí. Ọlọ́run fúnra rẹ̀ ó gba ìjà yín lọ. Olórí Naomi ṣílẹ̀kùn ọlá ayé ò ní mú yín. Olórí Naomi ṣílẹ̀kùn ọlá ayé ò ní mú yín. Jésù kó gba ìjà yín lọ. Ọlọ́run kó jà fún wa. Ìlú méjèèjì Ọlọ́run kó jà fún wa. Wọ́n tún ná mú ẹlòmíì náà. Wọ́n ná mú Principal Islamic. Mo ṣe rí ẹ náà lára Principal Islamic kí lórúkọ wọn. Principal yẹn Ọlọ́run kó tú àwọn náà sí. Wọn ò ní bọ́ sọ́wọ́. Ẹ̀yin òbí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí Ọlọ́run kó tú yín nínú. Ọlọ́run kó tú yín nínú. Àwa náà Ọlọ́run kó dì wá mú. Ohun tí ayé ń rò nípa wa kó má ṣe ṣe. Àwa náà àtẹ̀yìn tẹ̀ ń wò mí
ohun tí ayé ń rò nípa wa kó má ṣe ṣẹlẹ̀. Ayé ń ro mẹ́wàá. Sunny Adé ti kọrin. Sunny Adé ní ayé retí ẹlẹ́. Ayé ò retí Jésù Olúwa wa. Ayé ò retí ògo, òfo ni wọ́n retí. Ayé ò retí ògo, asán ni wọ́n retí. Ayé ò retí ìgbéga, ìjákulẹ̀ ni wọ́n retí. Ayé ò retí ìyè, ikú ni wọ́n retí. Gbogbo ohun tí ayé retí nípa ìyè àti ẹ kò ní ṣẹlẹ̀. Isaiah 7:7 Bíbélì wípé báyìí ni Ọlọ́run Jèhófà wí, ìmọ̀ náà kì yóò ṣẹ, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kì yóò dúró. Mo gbàdúrà ìmọ̀ wọn, ète wọn, ọ̀rọ̀ ayé nípa ìní àti kò ní ṣẹ. It shall not stand in Jesus' name. Àwọn arúgbó gbàdúrà fún yín o, àdúrà wọn máa gbà lórí yín. Alhaji Oríyọmí Hamzat, olórí Naomi Sílẹ̀kùnọlá, àwọn ogbó wọn fi ewé orí ṣàdúrà fún yín, ó máa rí bẹ́ẹ̀. The world will hear good news about you. Ayé ó gbọ́rọ̀ yín ayọ̀ nípa yín. Lórúkọ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mọ́, Èjì. Àti dáná tí wọ́n ń dáná lọ́wọ́ tí ẹ̀yin mọ̀mọ́ máa jẹ. Bẹ́ẹ̀ jẹ́ fún yín drinks náà kó wá. Jẹ́ fún ara mi fún wọn. Orí kan máa fún wọn lọ́wọ́ náà. Màmá yóò lọ́dọ̀ Bangui. Àwọn àmì ìsà. Sọ́ọ̀tì máa ṣe. Ẹ lọ gbé oúnjẹ tí wọ́n sìn. Àwọn ìyá mi tí mo mú ojú kẹ́ tí ìyá wọ́n wọ̀ nípa mú. Orí agboolé darí ìṣiṣẹ́ mi. Ṣé àgùdí wà ní ìṣá?